ọjọ́ Ẹtì tó kọjá yìí ní nǹkan bíi aago 11 ààbọ̀ alẹ́ ìròyìn kan kà á láà pé agbófinró kan wọ ọgbà ẹ̀wọ̀n wá ní Òkè-Kúrá níbi tó ti wá mú Abdulrahman ọmọ Ìdísìn nísàlẹ̀ kòtò tó pa Afsọ Lawal. Ọ̀rọ̀ yìí ṣe wá ní hàhín pé èyí wá ti jẹ́ kí ló ṣẹlẹ̀. Ẹ wá nǹkan fìdílé, ẹ máa bá a ká lọ fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ọ̀rọ̀ Abdulrahman ti dá hílàhílo lólẹ̀ lórí ìtàkùn ayélujára níbi táwọn ọmọ Nàìjíríà ti ń pariwo pé ta lẹni náà tá ń tó bẹ́ẹ̀ tá ń tabàyà gbàǹgbà láti fẹ́ dojú ọ̀rọ̀ Abdulrahman bolẹ̀ nílùú Ìlọrin àti pé irú agbófinró wo ló tó bẹ́ẹ̀ tí ó lọ mú Abdulrahman kúrò ní àhámọ́ nínú ọgbà ẹ̀wọ̀n l'Ókè-Kúrá nílé tó jẹ́ pé ilé-ẹjọ́ ò tí ì sọ pé kó máa lọ lé àbí kí wọ́n lọ pàbí nǹkan kan ṣẹlẹ̀ táwa lágbófinró náà tó láyà tó sábàyà gbàǹgbà. Ẹ wá nǹkan fìdílé, ẹ máa bá wa ká lọ. Ẹ má gbàgbé àbájáde ọ̀rọ̀ ilé-ẹjọ́ ní ọjọ́ 6 oṣù kẹta tá a wà nínú ẹ̀ yìí tí ilé-ẹjọ́ ní kí Abdulrahman padà sí Òkè-Kúrá títí tí ó fi di 20 oṣù kẹta tá a wà nínú ẹ̀ ọdún tá a wà nínú ẹ̀ yìí. Ó ṣeé ṣe kó jẹ́ pé láti ibẹ̀ ni wọ́n ti gbé Abdulrahman lọ sí ilé-ẹjọ́ tó ga jù tá à ń pè ní High Court látàrí wípé Ministry of Justice ti lọ́wọ́ sí ọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ ńlá leléyìí kì í ṣe nǹkan téèyàn lè fi ọwọ́ ẹ̀ mú. Èyí ló wá Tawande kan láti lọ ṣe ìwádìí bòńkẹ́lẹ́ pé kí ló fà á, kí ló ṣẹlẹ̀, sódodo lọ̀rọ̀ yìí àbí àhesọ ọ̀rọ̀. Ṣùgbọ́n èsì àbájáde ìwádìí wa ni wípé Abdulrahman tá à ń sọ̀rọ̀ ẹ̀ tó wọ́n fẹ̀sùn kàn pọ̀ pa Afsọ Lawal pẹ̀lú àwọn 4 tí wọ́n kó lọ sí Òkè-Kúrá. Wọ́n ń bẹ ní Òkè-Kúrá di bá a ṣe ń kó àwọn ìròyìn jọ lọ́wọ́lọ́wọ́. Agbófinró kankan ò tú Abdulrahman ńlẹ̀ o, bẹ́ẹ̀ sì ni Abdulrahman ò rebi kan bí ò ṣe nú ọgbà ẹ̀wọ̀n l'Ókè-Kúrá ní ti ń bá ẹlẹ́dàá rẹ̀ jayé àtàwọn 4 tí wọ́n kó pẹ̀lú rẹ̀. Ó wá ṣeé ṣe kó dọ̀la o ká ṣe ó wá láti ibi tí ó ga jù lókè pé kí wọ́n mú Abdulrahman jáde kó máa bọ̀ ní Àbújá láti wá jẹ́jọ́, àmọ́ bí wọ́n bá tiẹ̀ wá ṣe bẹ́ẹ̀ kò ní í jẹ́ ọ̀nà tí àwọn èèyàn ń gbà tí wọ́n ń ṣe àhesọ ọ̀rọ̀ pé wọ́n dọ́gbọ́n wá mú. Bó ni wọ́n ṣe wá dọ́gbọ́n wá mú ọ̀daràn tó tóbi tó báyìí láti lọ́ọ́ fi síbì kan bí kò ṣe pé kí wọ́n ṣe yanya kí gbogbo ayé ó mọ ibi tí ọ̀rọ̀ náà ń lọ. Torí ìdí èyí à ń fi dá gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé mìmì kan ò ní mì ọ̀rọ̀ Abdulrahman, bẹ́ẹ̀ ni yíyin kan ò ní yín jẹ. Ẹ ò sì ní fetí yín gbọ́ nǹkan míì lórí ọ̀rọ̀ àyàfi kó jẹ́ ọ̀rọ̀ nípa ìdájọ́ òdodo, torí pé ìjọba ìpínlẹ̀ Kwara àtàwọn ọ̀tọ̀kùlú ìlú nílẹ̀ Kwara ń gbìyànjú, wọ́n ń sa apá wọn láti jẹ́ kí ìdájọ́ òdodo ó wáyé. Torí gbogbo ohun tó bá ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ yìí tí ó bá tẹ́ àwọn èèyàn lọ́rùn, ojú burú ni wọ́n fi máa wo ìpínlẹ̀ Kwara. Eléyìí ló jẹ́ kí àwọn ìjọba àti àwọn ọ̀tọ̀kùlú ìlú dúró lórí pé ìdájọ́ òdodo táwọn èèyàn ń béèrè fún lórí ọ̀rọ̀ Lawal Afsọ gbọ́dọ̀ wáyé ni o. Torí ìdí èyí ẹ jẹ́ ká fi ara balẹ̀ ká sì mọ wọ̀ ọ́ kán títí di 20 oṣù tá a wà yìí nínú ọdún tá a wà nínú ẹ̀ yìí lọ́jọ́ tí wọ́n gbé Abdulrahman padà wá sí ilé-ẹjọ́ májísírèètì nílùú Ìlọrin láti Òkè-Kúrá. Ẹ jẹ́ á farabalẹ̀ ká máa retí bọ́rọ̀ náà ṣe lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ó wo channel wa rè tẹ́ wo prógáàmù wa, ẹ bá wa subscribe, kẹ́ ẹ like, kẹ́ ẹ comment, kẹ́ ẹ share, kẹ́ ẹ sì máa retí àwọn ètò ọlọ́kan òjọ̀kan wa. Ó dàbọ̀, a tún máa pàdé. Àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá.